Two. Oh yeah. Part 2 of our Land. communication and discussion with our father. Bàbá mi, ẹ bá mi dárúkọ yín lẹ́ẹ̀kan sí sà. Olú Ọládòkun ni. Bàbá tèmi ló ti jẹ Aláàfin rí. Ó dẹ̀ wà lára àwọn tó sign ìwé tí òyìnbó tó wọ́n fẹ́ ẹrú kan wá fún wọn níbi 10. Wọ́n fún nítorí umbrella ẹyọ kan wọ́n fún wọn. Wọ́n bá ti fi nǹkan kan tàn àwọn bàbá wa jẹ, wọ́n á kó ẹrú fún wa ní kan kó 10 kan kó nǹkan kan bẹ́ẹ̀. So bàbá tèmi wà lára wọn. Ó dẹ̀ wà lára wọn tó sign gbogbo ìwé tẹ̀ ń pariwo wọ̀nyí. Ìyẹn the 1914 amalgamation. That's right. Ìyẹn bàbá tèmi Aláàfin Ọ̀yọ́ ni. Bàbá tèmi ó dẹ̀ ju èyí tó ṣẹ̀ṣẹ̀ kú yìí, ó jù lọ lọ́jọ́ orí fífi nígbà tó ń dẹ̀ máa jọba. Bàbá tèmi ó ti jẹ́ rí àsìkò bàbá tèmi Balógun tó wà ńbẹ̀, Baṣọ̀run tó wà ńbẹ̀. Òun là ń pè ní Baṣọ̀run Gáà. Baṣọ̀run Gáà. Torí gbogbo ọba ní tó máa fi mọ àsìkò táwọn ọba jọba àti ẹni tó wà ńbẹ̀ nìyẹn. Baṣọ̀run Gáà òun ni orúkọ ẹ̀. Then Ọ̀yọ́ lolórí. Ọ̀yọ́ àti Ìjẹ̀bú àwọn náà ní Èkó. Wọ́n ní irú wá ògìrì wá. Ìtumọ̀ irú Ọ̀yọ́ ló ní irú. Ìtumọ̀ ògìrì Ìjẹ̀bú ló ní. Àwọn méjèèjì tó pọ̀ lÉkòó nìyẹn. Ifá tí wọ́n dá fún Èkó nígbà láti àwọn olórí Odùduwà àwọn tó wá tẹ̀lú tó ń ṣe Ifá káàkiri. Ifá tó ń tẹ̀ fÉkòó nígbà tó ń gbé ọpọ́n Ifá kalẹ̀, wọ́n rí oyin tó ń rìn káàkiri ńbẹ̀ àti àgbàdú tó ń rìn oyin tó tóbi ju oyin lọ yẹn, màá rántí orúkọ ẹ̀. Òun rí tó ń rìn káàkiri tó dẹ̀ rí nǹkan tó dùn bí nǹkan tó dùn ṣá náà rí inú Ifá àti Èkó. Wọ́n ní ìlú yìí o ìlú yìí báwọn ṣe ń wo yìí ní tí Ifá ń sọ á gba àlejò ju onílé lọ. Ìtumọ̀ ẹ̀ nìyẹn. Oyin náà bá ń bẹ̀. Á gba àlejò ju nítorí pé gbogbo nǹkan tó dáa ló wà ń bẹ̀. Nǹkan tó dáa tó a dẹ̀ ń sọ. Omi òkun, omi ọ̀sà, ibẹ̀ náà ti pàdé. Irú ẹ̀ ò ṣẹlẹ̀ ní gbogbo ayé. Odò òkun, èmi débẹ̀. Mo dé ìgbà tí mo wá kiri à ń fẹsẹ̀ rìn lọ sókun ní òkun l'Ékòó. A dẹ̀ ní bíríìjì kan bẹ̀ tá a máa kọjá. Bíríìjì yẹn ihò ẹ̀rù máa bà ẹ́. Greek bridge kan náà ń pè gbà yẹn. Nítorí Greek hospital kan wà níbì kan tí wọ́n fi ṣe bíríìjì yẹn. Tá a bá ń gorí bíríìjì yẹn, tá a bá ń wo ẹ̀rù máa bà ẹ́ ni. Torí ihò igi náà fi kọ́. Ó yàtọ̀ sí ti 1914 Carter Bridge tó ń kọ́ 1914 nìyẹn. Mo rántí gbogbo ẹ̀. Torí gbogbo bẹ̀ náà wọ́n ń ṣe déédéé la máa ń lọ wẹ̀lé. Tí mo ṣe mọ̀ wẹ̀ nìyẹn. Níbi bíríìjì ti Èkó tá a dẹ̀ ń sọ Carter Bridge yẹn, àwọn ìlàjẹ náà máa ń kó igi wá sí Èkó. Àwọn ìlàjẹ Omiró Èkó náà ló wà. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọkàn máa gbọ́ ni. Ibẹ̀ làwọn ìlàjẹ stay sí. Ọlọ́run wá fún àwọn ìlàjẹ ní ẹ̀bùn kan. Wọ́n ń kọ́lé sórí omi. Àwọn òyìnbó ò tí ì mọ̀ díẹ̀. Táwọn ìlàjẹ bá dé, kò sílẹ̀ fún wọn. Orí omi yẹn náà máa ṣe gbogbo nǹkan wọn sí. Tán bá igi tán kó wá láti wá tà l'Ékòó, orí omi yẹn náà máa gbé. Wọ́n wá kọ́ ilé fúnra ara wọn sórí omi. Ṣé àwọn pẹ̀lú gbogbo sáyẹ̀nsì tó òyìnbó mọ̀ láti kọ́lé sórí omi láì lo gbogbo ohun táwọn òyìnbó ń lò. Ilẹ̀ orí omi, orí ẹ̀ fèrèfèrè kan wà lórí ẹ̀. Fèrèfèrè kan wà lórí ilẹ̀ omi ní ibi táwọn ìlàjẹ tó máa ń park tó ń stay sí yẹn. Wọ́n á wá rí igi mọ́bẹ̀. Igi yẹn
ó ti wọnú ilẹ̀ kọjá orí fẹ́rẹ́fẹ́rẹ́ yẹn, orí fẹ́rẹ́fẹ́rẹ́ yẹn ló gbé bẹ̀, ibẹ̀ làwọn làjẹ́ ń gbé. Omi ró láti ẹ̀ ń pè bẹ̀ lọ́nà Àpápá. Omi ró, omi tó bá rí omi yẹn kò funfun. Omi oró, omi bí nǹkan bá ro kò funfun, omi yẹn ò funfun ṣá. Ibẹ̀ làwọn làjẹ́. Àwọn làjẹ́ yìí, àwọn náà ò mọ̀ pé nílùú àwọn epo wà ńbẹ̀, epo dẹ̀ wà nílùú wọn ní àsìkò yẹn, but wọn lè ṣe kán má dé Èkó kán wá ta igi. Bó ṣe di pé wọ́n wá ń ta igi ni wọ́n bá ń rí kinní mọ́lẹ̀, wọ́n bá sọ bẹ̀ dílé, wọ́n dẹ̀ ń gbé bẹ̀ torí wọn ò rí ilẹ̀ lÉkòó tó máa ẹ̀kọ́ fún wọn lẹ̀. Wọ́n bá omi ró là ń pè bẹ̀, ó sì wà lápapá ní ìlú yẹn. Àpápá náà bí nǹkan mi rántí eré anyway, ó sì wà ń bẹ̀bẹ̀ làwọn ìlàjẹ́. Àwọn ìlàjẹ́ dẹ̀ lépo ń lu wọn, wọ́n dẹ̀ fẹ́ràn ara wọn. So àwọn ìlàjẹ́ wá ń kọ́ wọn ní nǹkan lÉkòó. Bó ṣe di pé àwọn ìlàjẹ́ náà di ará Èkó nìyẹn, wọ́n ń ṣọmọ Èkó, wọ́n dẹ̀ ń ṣará Èkó. Bẹ́ẹ̀ náà níbi tuntun tó ń kọ́lé sínsìn ní tí gbogbo àwọn olówó ń lọ gbalẹ̀ síbẹ̀ yẹn. Banana Island. Kí lẹ́ ti pè bẹ̀? Banana Island. Banana Island lẹ́ tún pè sí òkè, but orúkọ táwa ń pè tẹ́lẹ̀ kọ́ nìyẹn. Ibẹ̀ yẹn àwọn ní church náà wá kọ́kọ́ gbalẹ̀ síbẹ̀. Uncle mi, Mr. E.B. Thomas, ó close máa wọn òyìnbó. Òun náà gbé church yẹn lé lọ́wọ́. Nígbà tí òyìnbó ń kú, lórúkọ ọkọ tá à ń pe àwọn òyìnbó tó bá ń kú bẹ́ẹ̀ yẹn ní ilẹ̀ Yorùbá, àtàwọn òyìnbó lórúkọ kan tó ń pè, màá rántí ṣá. Àwọn náà bá ní kó máa, òun kẹ̀, ó ti kọ́kọ́ wà ní Ghana. Ó láìkí gbogbo pilots kó máa súnmọ́ àwọn crewman kankan yẹn, uncle mi yẹn, Mr. Thomas yẹn, Mr. Emmanuel tí mo dárúkọ yẹn. So ó ṣe di pé òun náà ní àwọn ní church bá ní kó wá mú Abuja kọ́, kí ló orúkọ tẹ́ ń pè sí? Bó ṣe ní kó wá mú church síbẹ̀ nìyẹn, tí gbogbo yín wá lọ ń dáwó tó ń fi kinní sójú ọ̀nà, ó máa sanwó kó tó kọjá. Kí ló orúkọ bẹ̀rẹ̀? Tẹ́ bá ń bọ̀ láti ìlú ibẹ̀ ó ti dúró lówó rẹpẹtẹ ń sìn. Èmi máa ń lọ rúgi igi láti bẹ̀ lọ sí Èkó. Torí uncle mi kan wà bẹ̀ tó ń ta igi ẹ̀jẹ̀ ló máa ń jáde lára ẹ̀jẹ̀ bí ẹ̀jẹ̀ ló máa ń jáde ńbẹ̀. A máa ń gbé lọ sí Sandros, lẹ́gbẹ̀ẹ́ Sandros. Gbogbo lẹ́bẹ̀ẹ́ kò sẹ́ni tó ní. Àwọn tó ń gbẹ́ òkúta timber, àwọn náà máa ń ṣiṣẹ́ ńbẹ̀. Tẹ́ bá dẹ̀ ti kúrò ńbẹ̀, ẹ̀rín wá síta àwọn ọlọ́pàá, ẹ̀rín wá síbi tí wọ́n ti ń ta ẹran, ẹ̀rín wá kí lórúkọ àwọn olóyè kan tó wà ńbẹ̀ tó níbi tó ń sìnkú sí rẹpẹtẹ báyìí ńbẹ̀. Màá rántí ṣá tó bá yá. Àwọn yẹn náà ní gbogbo lẹ́bẹ̀ yẹn. Wọ́n ṣe fence fún ibi tó ń sìnkú sí ní Èkó lápá bẹ̀ yẹn. Àwọn náà ní gbogbo bẹ̀ yẹn. Àwọn olóyè kan ni. Màá rántí ṣá. Àwọn náà ní gbogbo bẹ̀ yẹn. So ibi tí gbogbo yẹn wá sọdù lé àwọn gba gbogbo ẹ̀ mọ́ wọn lọ́wọ́ rà tójò bá rọ̀, wàhálà ni níbẹ̀. Tí òjò bá ti rọ̀ báyìí. Mo fẹ́ kẹ́ bá wa sọ̀rọ̀ lọ síbi United Kingdom yẹn. Okay. Àwa padà sórí ọ̀rọ̀ ti lé, torí mo sì fẹ́ mọ ẹni ẹ bá bàbá yín wà láyé kó tó di pé wọ́n jáde láyé. Màá fẹ́ mọ kí ni wọ́n sọ fún yín nípa àwọn òyìnbó nígbà tó lọ síbẹ̀. Mo fẹ́ kẹ́ bá mi sọ̀rọ̀ nípa England, Ireland, Scotland. Bàbá tèmi ló sọ fún bàbá tèmi gbogbo ìtàn, torí bàbá tèmi ń ṣiṣẹ́ ní Elder Dempster Lines in Lagos.
ibi iṣẹ́ ṣì wà mẹ́ẹ̀dẹ̀ ní bọ́tí wọ́n ti gbogbo ẹ̀ ti kò dàbí tàtijọ́ mọ́. Customs lẹ́kọ̀ọ́, ibẹ̀ ni bàbá tèmi ti ń ṣiṣẹ́. Bàbá tó bí ló ti jọba ní Ọ̀yọ́. Bàbá dẹ̀ máa ń kìlọ̀ fún bàbá tèmi pé ṣé orí Ọ̀yọ́ mìsìn là ń pè, lọ́pọ̀lọpọ̀ ń pè. Ìtumọ̀ ẹ̀ diplomacy ni. Ọ̀yọ́ ló mèsì ọ̀rọ̀, Ọ̀yọ́ ló mọ wọ́n ní ogbé kékeré lórí. Orí ẹnìkan tó gbé kinní tó fi lọ fi pọnmi lódò ló ń jẹ́ kékeré. Ogbé kékeré lórí. Ọ̀yọ́ mèsì wá ń béèrè lọ́wọ́ ẹ̀ pé àbóǹrodò. So wọ́n á sọ pé Ọ̀yọ́ diplomacy náà fi ń ṣe nǹkan ìyẹn nìyẹn. Bàbá tèmi custom lẹ́kọ̀ọ́ ló ti ń ṣiṣẹ́, òun ló jẹ́ kémi mọ ọ̀pọ̀lọpọ̀ United Kingdom tá à ń sọ yìí. Then àwọn Scottish, orúkọ tá à ń pè wọ́n ní Scottish people, they are Scottish. Ìlú tiwọn Scotland. Ilẹ̀ ó important fún òyìnbó ju gbogbo nǹkan lọ láyé àtijọ́. Ilẹ̀ ó important. Àwọn Scotland àbí Scottish wọn like English. Ṣé ọ̀rọ̀ mi yẹ ní kọ̀ọ̀kan ní lórí rẹ̀? Àgbọ́yé. So àwọn Scotland yẹ̀rì náà sán. Aṣọ tó dẹ̀ ń ṣe irú ẹ̀kọ́ wà ń bẹ̀ yẹn. Oníyẹn bẹ̀ blanket báyìí tó ṣe. Àwọn Scottish iṣẹ́ tí wọ́n ní ẹ̀. Wọ́n ń hun aṣọ. Ọ̀tá aṣọ tí wọ́n ń hun fún ti ìlú wọn ni. Ó wá di tí Gẹ̀ẹ́sì like wọ́n rà nú ẹ̀. Àwọn Scotland. Scottish ò ní wọ́n. Scotland, the land of Scotland. Ilẹ̀ wọn náà máa fi kún orúkọ tí wọn kọ́ máa fi mọ̀ pé ibi táwọn ti wá rèé. That's the meaning of it. Scottish, Scotland. Yẹ̀rì ọ̀nà máa ń san. Aṣọ tó ń fi ń ṣe yẹ̀rì yẹn ọ̀nà ń tà. Wọ́n máa ń hun aṣọ yẹn. Irú ẹ̀kan fífi bora ló pọ̀ jù sí ọ̀pọ̀lọpọ̀ kí n lò. Ọ̀tá nílùú wọn nǹkan táwọn ń lò ní Scottish, Scotland. Mo ti sọ ti Scotland fún yín. Wales, W-E-L-S-H, Welsh, oní tiwọn. Welshland, ilẹ̀ bàbá táwọn come from Wales, W-A-L-E-S, Wales ìlú wọn nìyẹn. Ó yàtọ̀ sí Wales ẹja o, W-H ní tẹja, ọtí wọn kò sí èjì ń bẹ̀. Ìyẹn ti àwọn Scottish. Scotland, ìlú wọn ilẹ̀ làwọn máa ń kà kún ìlú àwọn Scotland. The people there living there, they are Scottish, T-T-I-S-H, Scottish. Yẹ̀rì náà dẹ̀ máa wọ̀. They have their own special dressing. Yẹ̀rì oníyẹ̀rì wọn náà wọ̀. Wọ́n wọ pátá, yẹ̀rì làwọn máa ń wọ̀. Wọ́n dẹ̀ wá wọ jákẹ́ẹ̀tì lé lórí tẹ́ ń pè ní coat. Wọ́n dẹ̀ dé fìlà lu wọn. Irú kìíní tí wọ́n fi ṣaṣọ yẹn náà fi ṣe fìlà lu wọn. Scotland, ìlú wọn ni land. Scottish, àwọn èèyàn tó ń gbé bẹ̀, àwọn ni Scottish. Wales, W-A-L-E-S, àwọn ẹ̀yà kan nìyẹn. Àwọn Wales wọ́n ní language tiwọn. Scotland wọ́n ní language tiwọn. Èdè wọn bára wọn mu. Up to bí n ṣe bá yẹn sọ̀rọ̀ school tiwọn ó yàtọ̀ ní Scotland ó yàtọ̀. Government tiwọn ó yàtọ̀. Wọ́n ní house. Parliament. Not the parliament. Wọ́n ní house, which is known as parliament. Wọ́n ní house. So ibẹ̀ náà ti lọ decide láàrin fún ìlú tiwọn kò ṣe fún gbogbogbò. Then Wales, Scottish,
Irish, Irish, Irish. They are from Ireland. Ireland. And Ireland is from Ireland. Oh yes, from Ireland. So ìlú wọn ó jẹ wọ́n, ilẹ̀ bàbá wọn ó jẹ wọ́n lógún ju anything lọ. Then àwọn Gẹ̀ẹ́sì adófòrò ni wọ́n. Adófòrò lòyìnbó. Ọ̀gbẹ́ni bó ṣe lówó tó yẹn, ọkùnrin ló ń bá sùn. Ẹ ń sọ̀rọ̀ lọ nípa ìpàdé ẹ̀yin àti the late Queen Elizabeth. Yes. Kí làwọn kan tí ó jẹyọ nígbà tẹ́ láǹfààní àti rí màmá náà? In tó jẹyọ rèé, inú ẹ̀ dùn láti mọ̀ pé mo jẹ́ ọmọ Aláàfin. Pé lásìkò tí àwọn wá bẹ̀, Aláàfin wà lára àwọn ọba tó sign agreement pẹ̀lú nítorí gbogbo ohun tí ìlú yẹn bá ṣe tọ́ba ọba lọ́wọ́ sí kò ṣiṣẹ́. Ọba láti lọ́wọ́ sí anything tó bá ṣe ní UK. So gbogbo bó ṣe sign amalgamation ẹ sọ fún wa pé ọba ìlú yìí máa fi ọwọ́ sí. Yes. Ọ̀pọ̀lọpọ̀ ní Lugard ni ó ṣiṣẹ́ yẹn. Ẹ máa gbọ́, good. Lugard ó wá láti tajà ni. Ìgbà tí ó dẹ̀ ti di pé òun náà dẹ̀ ti ń ṣe dáadáa, wọ́n bá sọ di Lord ní ìlú òyìnbó bí tó bá ti ṣe nǹkan tí tẹ́nìkan ò ṣe rí, wọ́n á fún ẹ ní ipò. Wọ́n á dẹ̀ nìkan máa pè ní, wọ́n á náìtì táwọn wọ́n á fún ìfìlà ní, wọ́n á gbọ́wọ́ lé lórí, ó ti di ẹni tó súnmọ́ bá nìyẹn. Àwọn nígbà yẹn, àwọn night náà máa ń ṣe house. Wọ́n dẹ̀ ní House of the Commoners. Tẹ̀ wá ń pè ní House of Commons lénìí. House of Commoners. Àwọn akúṣẹ̀ tí ò jẹ́ nǹkan kan, àwọn náà ní house wọn. But House of Lords ló lórí gbogbo house wọn. House méjì náà ní London. House of Lords and then House of Commoners. Commoners. But ìgbà tí ìlàjú ń dé, also the House of Commons. It means commoners. And you and remember in this country, they have different types of different grades of human being in this country. The poor people, àwọn ẹ̀nà máa ń sábà kó sábẹ́ àwọn tó fẹ́ ṣe labour, through their labour people. We call them journalists and journal. They come from another place to come and work here. Wọ́n kàwé, wọ́n ní lọ síwájú, wọ́n kàn tí wọ́n commoners, ẹni lásán tí ò jẹ́ nǹkankan ló làwọn yẹn. Àwọn yẹn grade kan ní grade mẹ́ta mẹ́rin ló wà nílùú yìí. Grade kejì ó ní àwọn ọmọ olówó middle class, ìkejì ní middle class. Wọ́n ní nǹkan púpọ̀, wọ́n lówó púpọ̀, ṣùgbọ́n wọ́n ju commoner, wọ́n ju ordinary people tó ń jẹ́ nǹkan kan yẹn lọ. Ṣé ọ̀rọ̀ mi yé yín báyìí? Àgbọ́yé. Now, àwọn yẹn wọ́n gbọ́ òyìnbó tátàtà, wọ́n gbọ́ òyìnbó díẹ̀díẹ̀, wọ́n gbọ́ ọmọ ìṣe tí ó yẹ kí èèyàn ṣe láti báyàn sọ̀rọ̀, láti gba nǹkan lọ́wọ́ ìjọba, láwọn ọmọ bọ́ ṣe ń sọ̀rọ̀. Then ó tún kó àwọn kan tá à ń pè ní middle class, middle class làwọn yẹn. Middle class ó lẹ tó kàwé, middle class gbogbo wọn. Then ó tún ṣe kó àwọn tó tún ju oní middle class lọ, àwọn yẹn ní olówó. So àárín wo ni Lugard wa ti yọ? Mo ń bọ̀rọ̀ bọ́ lógo.
so Lugard kò ń ṣe ọmọ olówó ṣùgbọ́n bí ọmọ olówó náà ní ká pè because òun ló ń bá wọn wá òwò tó bá fẹ́ tajà wọ́n fẹ́ alóhùn lè bá wọn lọ sílùú ibì kan pé bó ṣe rápálá dé Nàìjíríà nìyẹn. Ìgbà tó dẹ̀ débẹ̀ ó rí i pé àwọn aráàlú yìí wọ́n yàtọ̀ síra wọn but àwọn tó lówó jù ni àwọn tó wà ní south west àwọn tó lówó nìyẹn. Wọ́n lómi, wọ́n dẹ̀ ní nǹkan ọrọ̀ ajé, wọ́n ní gold, wọ́n ní kòkó, wọ́n ní gbogbo nǹkan táyé ń fẹ́. Kò tí ì sílùú kan tó ní nǹkan tí àwa Yorùbá ta ní tó ní tó bá dé ìlú Yorùbá ìlú míì máa ń gbàgbé orúkọ bẹ́ẹ̀ omi gbóná a máa jáde lọ́wọ́ sí omi tútù. Ondo State. Ondo State lọ́dọ̀ pọ̀ wá. Mo ti dé gbogbo bẹ̀rẹ̀ omi gbogbo wọn tí ìrírọ ẹ̀rẹ̀ so it's wonders fáwọn ìbò báwo ni ìlú kan ṣe máa wà tẹ́ pé omi ibì kan àní nǹkan kan náà ni ìdì kan náà ni o kò ṣe pé ilé yàtọ̀ ibì kan náà ni gbogbo omi yẹn ti wá o ibì kan gbígbóná ibì kan tó tútù wọn tí ìrírọ ẹ̀rẹ̀ ìyẹn nìkan ó fún Yorùbá ní owó rẹpẹtẹ tó bá jẹ́ káwọn èèyàn máa kọ́ wá àwọn ìbò wọ́n máa wá bẹ́ẹ̀ ni pé irú ìlú wo rèé ìyẹn number one. Apart from omi gbóná omi tútù ní Èkó ní omi ọ̀sà àti omi òkun tí wọ́n ti pàdé wọn ò dẹ̀ yọra wọn lẹ́nu kò tí ì sírú ẹ̀ ní gbogbo ìlú ayé omi òkun àti omi ọ̀sà èmi débẹ̀ pàtí mo wà kékeré máa ń lọ sókun ó ní mo sọ pé orí bíríìjì tá à ń gùn gbà yẹn a máa ń fẹsẹ̀ rìn lọ sókun ni kí ni ẹ what's that. Wọ́n á pè lẹ́kùn wọn kọ́ lẹ́kùn.